ẹ ǹlẹ́ gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjìlé lólóko káàkiri gbogbo àgbáláyé sáyẹ́ǹsì Yorùbá tí wọ́n fẹ́ kọ́ wa yìí kì í ṣe ohun tá a fi ṣeré. àrùn kan bẹ́ẹ̀ máa bá àwọn obìnrin jà pé nígbà míì ẹlòmíì lè ṣe nǹkan oṣù fún àárín ọjọ́ mẹ́wàá tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ lọ tọ́jú panumọ́ àgbo, ẹ tọ́jú panumọ́ àbàfẹ́, ẹ gbọ́ tó ẹ wà lọ wá ìrùkẹ̀rẹ̀ àgbàdo, ìrùkẹ̀ àgbàdo ẹ lọ wá. tẹ bá ti tọ́jú ìrùkẹ̀ àgbàdo tẹ bá tọ́jú yìí ẹ jó pọ̀ pẹ̀lú odidi atare kan. tẹ bá ti jó pẹ̀lú odidi atare kan, ẹni kóbìnrin náà kọ́ máa fọ́ ẹ̀kọ́ mu láàárọ̀, kọ́ máa fọ́ ẹ̀kọ́ mu lálẹ́. ní agbára ọbọ Ọlọ́run menstruation tí ń wá níjojúmọ́ yẹn yóò sì ṣẹnu kẹ́mú. èmi náà kọ́ Ọlọ́run ọba màmá ni yóò yẹ wá, kò ní yẹ ẹlẹ́ tí wá ní ó ṣe. Ọlọ́run má ṣe tọ̀tá wa. bẹ́tọ̀ yìí bá dọ̀rọ̀ rẹ̀ ẹ má dé mọ́lé, ẹ máa pín, ẹ máa pín, ẹ máa pín. orí wo ní takò wá, ẹlẹ́dàá wo ní gbàbọ̀dẹ̀. ìhun tá a wí yìí ayé fi ṣe ni o. kóbìnrin yẹn máa ṣe nǹkan oṣù lójúmọ́ wọn fi ṣe ni. èyí tí ẹni wọ́n bá fi ṣe ọba dọjọ́ mi á máa ṣàlàyé lórí ẹ̀. èyí tó járùn ara òun lè ta sọ yìí. àwọn ọ̀ka yẹn wọ́n fi ṣe obìnrin, wọ́n bá parí ẹ̀ tán bí ìgbín ni wọ́n fi ṣe, wọ́n á so mójú àrò. tí nǹkan náà bá ti ń kán di ìgbín báyìí lójúmọ́ lóbìnrin wọ́n máa ṣe mẹ́sì sí. ìkà ọ̀màrà ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ rántí ọjọ́ tẹ́ sùn tẹ́ ní jí mọ́. ẹ má jáwé ẹ̀jẹ̀ mọ́, ewé tútù, ewé atúni, ewé atúni, ewé atúmọ̀ òun ni kẹ́ ẹ máa já. ẹ má jáwé adé mọ́, ẹ má di ẹni ẹlẹ́ni, ẹ má tú gbogbo ẹni, ẹ má lójú àánú, ẹ má lójú àánú. kódà yọ yẹ wá kò ní yẹ ẹlẹ́. ẹ mú nọ́mbà yìí ọ̀dọ̀ +2348032983298 gbà kan sí +2348032983298. nọ́mbà abẹ̀nà mú ọ̀dọ̀ +2290154651928. nọ́mbà Abidjan òun ni. mò ń bọ̀ wá orílẹ̀-èdè Benin ń lò bí ọ̀sẹ̀ kan àbí méjì, torí pé tá a bá ṣàdéhùn ọ̀sẹ̀ kan gbà mí ìjẹ́ ọ̀kan lọ tọ́ra lè dùn ọ̀pọ̀. gbogbo ẹ̀yin tẹ́ sì bẹ̀ wá ń ṣe ẹ̀fọ̀kànbalẹ̀ iṣẹ́ yín ti wà ńlẹ̀. ẹ̀yin tẹ́ wà ní Paris ní Italy ní gbogbo ẹ̀kan kan mọ́ra wọn Gabon ní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rí mi. mo ti jẹ́ òye yín pé kó tó di sàmìdí kẹ́tì get ready o, ìfẹ́ waste time o, kálukọ́ máa gbàṣẹ rẹ̀ pàápàá mo sì jẹ́ nìyẹn. gbogbo ẹ̀yin yẹn wá tẹ́ wà Nàìjíríà mo rò pé mo ti clear gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa. ẹlòmíín bẹ iṣẹ́ rẹ̀ wà lọ́dọ̀ DHL kì í tí ì sanwó fún àwọn DHL, òun ló ti jẹ́ wọn ó tó appending ló ti jẹ́ wọn ó gbé mo sì jẹ́ nìyẹn. èmi ní Lukman Ayama Ẹ̀dáre tí wàá lọ́wọ́ ṣe kò ní ṣe tọ̀tà wa. ẹ̀ ń béèrè ibi tí mo wà ní Kútọ́nù dẹ́ka kan ni. ọba ti débi Túndé ti ń ta mọ́tò ibi títí ṣèwé mọ́tò kọ́ o. níbi ẹ̀yìn ọjà mẹ́ ó rí pàṣẹnẹrí kan mẹ́, pàṣẹnẹrí yẹn kò béèrè. wọ́n bá ní bàbá ọgbọ́n kọ́ èmi ni ẹ̀yẹ méjì ìjáde ẹ̀. ọ̀rọ̀ tá à ń sọ ìyá àwọ̀ ọ̀sọ́ nítorí àtijẹ torí ìgbàlá yín la fẹ́. ọjọ́ lébè ó ti pẹ́nu olórin Gàmbàrí ti jẹ méjì, ó ti jẹ góró lóbì lẹ́nu, ó ti pẹ́ àti pẹ́nu ká máa ṣètò tó yẹ pé ogun tá a fi ń fi sílẹ̀ àyè ń ba bẹ́ẹ̀ tó àní sísọ àní ṣíṣe tiwa lọ́lọ́run ó sì kò ní ṣe tọ̀tá wa. ire o, ire kàbíyèsí.